are the son of this day. Congratulations, happy birthday to you. His Royal Majesty Oba Professor Abdul Kabir Adeyemi Oba Lanlege Ekunkeji Olota Wota Woriland. The ultimate measure of a king is not how he reigns in moments of comfort and convenience, but how he manages his subjects and territory. His Royal Majesty Oba Professor Adeyemi Abdul Kabir Oba Lanlege Olota of Wori Kingdom, Ogun State, is a king that derives real victories from protecting his subjects and ensures that life becomes bearable for all and sundry. Olota ti ìlú Ọ̀tà, wọ́n jẹ́ akíkanjú tí Ọlọ́run Olódùmarè pè wá sí orí ìtẹ́. Wọ́n kọ́ṣẹ́ gba ìmọ̀ gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé kí Ọlọ́run Olódùmarè tó gbé wọn wá sí orí ìtẹ́ baba ńlá wọn. Wọ́n jẹ́ ẹni tí mo fẹ́ràn púpọ̀ torí bí wọ́n ṣe ń gbé ìtẹ́ àwọn baba ńlá wọn ga. Wọ́n jẹ́ ẹni tí Ọlọ́run kẹ́ púpọ̀. Wọ́n dẹ̀ jẹ́ ẹni tí ó súnmọ́ orírun wọn ní ìtẹ́ Oòduà. Wọ́n jẹ́ ẹni tí Ọlọ́run kẹ́ pẹ̀lú ìmọ̀ àti òye. Irú ẹni bẹ́ẹ̀ ni a fẹ́ kí ó máa wá sí orí ìtẹ́ gbogbo àwọn ọlọ́jọ̀ǹkan ìlú ní orílẹ̀-èdè wa ní káàárọ̀ oòjíire. Ọlọ́run Olódùmarè á tún jẹ́ kí wọ́n pẹ́ láyé. Inú mi ń dùn pé Ọlọ́run fẹ́ gbé wọn ga dé orí ipò láti pé ọdún tí ó yẹ kán pé láyé kí wọ́n pẹ́ lórí ìtẹ́ òun ló ṣe pàtàkì. Ṣùgbọ́n ọjọ́ ìbí wọn tí wọ́n fẹ́ ṣe tó ń bọ̀, inú mi dùn, ayọ̀ mi ń kún. Èmi náà mo nípa tí máa kó ń bẹ̀ torí àjọ ń ṣe ni, àjọṣe gbogbo wa ni. His Royal Majesty Oba Professor Abdul Kabir Adeyemi Oba Professor Abdul Kabir Adeyemi Oba Lanlege Ẹkùnkeji Ọlọ́ta àti ìlú Ọ̀tà, ọmọlúàbí ni. Ìgbà tó gorí àléfà àwọn bàbá wọn, inú mi dùn pé àwọn ọba anáwọn èèyàn tó mọ̀wé tó kàwé. Ọba Lanlege ọmọlúàbí ni. Àwọn èèyàn tó jẹ́ professor ìhùwàsí ẹ̀ máa yàtọ̀. Ayé ìgbà kan ti yàtọ̀ sí pé àwọn ọba ẹ lè rí professor, ẹ lè rí doctor, but nísìn professor doctor ti kọ́. Mo kí àwọn aráàlú Ọ̀tà kú rere pé wọ́n nínú èèyàn bẹ́ẹ̀ ní ọba. Àtìgbà tèmi àti wọ́n ti wà, àtìgbà tó ti gorí ìtẹ́, àjọṣe wa pọ̀, ó tún wá gbèrò sí. Èèyàn tájọ máa ń fi òye yíyéra wa fi kún rí dìkùn tí nǹkan bá ṣẹlẹ̀ ni. Èmi ti jọ́mọ Ọlọ́fin, àti bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ Ọlọ́fin tẹ́ ní sọ́dé Ọ̀tà. Orúkọ mi ni Senator Prince Gbọ́láhàn Dàda, ọmọ ọba Títí Dàda, late Olota of Ọ̀tà, that passed on in 1991. My mother, Adébíyí, ọmọ ọba ni, òun ni kó tó kú ní 5 years ago. Òun ni olórí Ọba Lanlege family. My mother was a princess of Ọba Lanlege. So kábíyèsí tó jẹ yìí, Adéyẹmí Ọba Lanlege, President Olota of Ọ̀tà, Imperial Majesty, great nephew, my mother, the same blood of the Ọba Lanlege run plus, but èmi ọba ní ọ̀nà méjì ni. Ọmọ ọba ní Ìlẹ̀ṣí lórí house, ọmọ ọba ní Ìjẹ̀mọ́ lórí house. Kábíyèsí Ọba Lanlege from Ìjẹ̀mọ́ Ìṣọ̀lọ̀ṣì lórí house lọ́jọ́ wa. Kábíyèsí Ọba Lanlege mi mọ̀ bí mo ṣe lè ṣe àpèjúwe torí ẹni tí à ń rò kọ́ ni tá a bá. Ńgbà tá a máa yan kábíyèsí, àwọn 22 náà du ipò yẹn. Ṣùgbọ́n ńgbà tá a wo lọ tá a wo bọ̀, òun ó dáyọ gédégbé ni. Ẹni tó rí owó ń lo òyìnbó tó wá bí
pé ọba èlò ló fẹ́ gbà ní ọba èlò ní sálárì ẹ̀ èébú ńkọ́ nǹkan kan déédéé tí gbogbo yẹn kúnlẹ̀ tó sì fi gbogbo yẹn lẹ̀ tó tún ní ẹ rí i pé èèyàn gidi èèyàn pàtàkì tó ní ìfẹ́ ìlú ẹ̀ ní ọba Lanlẹ́gẹ́ kì í ṣe yẹn nìkan ẹ wo bí tá a jókòó yìí tó ẹ bá wá bíbà yìí ní ọdún karùn-ún sẹ́yìn ẹ lè dé bíbà yìí èmi inú gbó ìdọ̀tí ló kún gbogbo bí kò tẹ́ wọlé rìn sìn àwa fi ń yangàn inú wa ń dùn pé Ọlọ́run fún wa ní ọgbọ́n àti òye láti yan ọba tó dáa lọ́ba Lanlẹ́gẹ́ o tó sì nífẹ̀ẹ́ ìlú ẹ̀ kò sí tí ò lè ṣe fún ìlú ẹ̀ ó lè fẹ̀mí ẹ̀ lẹ̀ fún ìlú ẹ̀ o and ẹrú ọba tá a sì fẹ́ ní ìsìn ibi tí ìlú Ọ̀tà nítorí wọ́n ti jẹ Ọ̀tà ń yà púpọ̀ mo sì rò pé ó jẹ́ ọba tí ó máa bá wa jagun yẹn tá a sì máa borí tó máa kó wa dé ilẹ̀ ìlérí. You are the son of this day. Congratulations, happy birthday to you. Ọba Lanlẹ́gẹ́ jẹ́ ọba tí ó ṣe é mú yangàn nílẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ pé a dúpẹ́ pé Ọlọ́run jẹ́ kí irú àwọn báyìí máa di orí adé nílẹ̀ Yorùbá. Èèyàn máa ń pè wọ́n ní young adult àgbà ní ṣùgbọ́n ọ̀dọ́ náà tán bọ́lọ̀ ń dẹ̀ sí máa ṣe ni ó dẹ̀ ti yan eléyìí dẹ̀ dúpẹ́ pé ó yan irú ọba báyìí fún wa nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ẹni tó lọ yàn nílùú Ọ̀tà ọ̀jọ̀gbọ́n tún ni kó tó dípò di ọba jẹ́ pé owó ẹni tó ti travel dáadáa ti rìnrìn àjò dáadáa ẹnu ìgbà tán wọ́n joyè ti dọ́dọ̀ mi bíbà àjọṣepọ̀ wa ó dán mọ́ dáadáa àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ o ó jẹ́ ẹni tó yẹ pé ọba tá a tún gbọ́dọ̀ máa kì í sọ̀rọ̀ mímúyangàn nìkan ìyẹn tó lè kọ́ àwòkọ́ṣe rere láàrin irú àwọn bàbá ẹ̀ là ń fẹ́ ní bàbá ẹ̀ ó ṣe é mú yangàn ó ṣe é mú jáde àlejò jáde ẹni tó yẹ pé ìlú ọgbàfẹ́ ni ẹ sì ń gbé kì í ṣe pé ó tún burẹ́wà ẹni tó jẹ́ pé ẹwà ń bẹ lára ẹ̀ ni ṣé gíga erin ni àbí bò la fẹ́ sọ ṣé gbogbo ẹ̀ Ọlọ́run ló ṣe pé fún àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yóò pẹ́ lórí rẹ̀ àdé ó pẹ́ lórí bàtà ó sì pẹ́ lẹ́sẹ̀ òkè yóò máa pọ̀ sí àwọn olórí yóò sì máa ṣiṣẹ́. His Royal Majesty Ọba Professor Abdulkabir Adéyẹmí Ọba Lanlẹ́gẹ́ ẹ̀kúkejì ọlọ́tà fún Ọ̀tà wórìlà ní tilẹ̀ Tógó every 28th of August lọ́jọ́ ìbí ẹ̀ wá pẹ́ láyé nínú ìfọkànbalẹ̀ o ò ní fojú sunkún ọmọ ò ní fojú sunkún aya kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o. ní ìlú Ọ̀tà èmi ò ka ẹnìkankan sí àjèjì àti àwọn ọmọ Ọ̀tà o àti àwọn tó ń gbé nílùú Ọ̀tà ìkan náà ni wọn kò bá jẹ́ Haúsá kò bá jẹ́ Ìgbò ìkan náà ni gbogbo wa èmi gẹ́gẹ́ bí bàbá gbogbo wọn kò fi wọn ṣe ẹyọ kan nítorí gbogbo wọn lọ ní nǹkan dáadáa tí wọ́n ń ṣe sílẹ̀ tí abádẹ́fẹ́ àlàáfíà nílùú gbogbo wọn ni wọ́n ṣe pàtàkì sílùú Ọ̀tà pàápàá ẹ rí pé ìlú Ọ̀tà ìlú tó jẹ́ pé iṣẹ́ pọ̀ ń bẹ ni a ní àwọn ilé iṣẹ́ tó ń ṣe oríṣiríṣi jáde tẹ́ bá wo ilé iṣẹ́ Honda ibi ń ṣe ló ń tò mọ́tò Honda ó ń tò pọ̀ nílùú Ọ̀tà ó ń tò máṣíìnì Honda pọ̀ nílùú Ọ̀tà ó ń tò jẹnẹrétọ̀ Honda pọ̀ nílùú Ọ̀tà ká tún wá wo àwọn ilé iṣẹ́ lọ bẹ́ẹ̀ bí àwọn May & Baker bí àwọn Nestle tó ní distribution center níbí bí àwọn VP ó ń ṣe tank ó ń ṣe label oúnjẹ even ní Ọbásanjọ́ farm náà ká wá wo gbogbo ẹ̀ ẹ̀dẹ̀ rí pé àwọn tó ń ṣiṣẹ́ ó ń wá láti different places not just from Nigeria but Asia, Europe ká tún wá wo iṣẹ́ iléeṣẹ́ Indomie náà ó pọ̀ bẹ́ẹ̀ lọ nítorí èyí gbogbo wọn ni mo fi ṣe ìkan náà ẹ rí pé kò sí ogun kò sí wàhálà gbogbo wọn ló ń lọ ló ń bọ̀ ló ń jẹ ló ń mu ló ń bára wọn ṣeré.
Conferring chieftaincy titles upon non-Aworis is born out of his mission to develop Ota, hence promoting sustainable development. Ó jẹ́ nǹkan tó dùn nínú mi gidi gan. Alákọ̀ọ́kọ́ àyà mi já because mo wò pé láti ibi tí mo ti wá lẹ́yìn lọ́hùn sí ìlú Ọ̀tà yìí. Wọ́n kábíyèsí ò sọ pé kí nǹkan wá joyè. Wọ́n gbéra àtàwọn olóyè wọn. Wọ́n wá. Wọ́n béèrè nípa wa lọ́wọ́ àwọn olóyè. Wọ́n béèrè lọ́wọ́ ará ìlú. Wọ́n béèrè lọ́wọ́ àwa tìkálà ara wa. Wọ́n wo ilé iṣẹ́ wa. Wọ́n wá sí ilé wa. Wọ́n bá wa gbà wọ́n lálejò. Wọ́n béèrè àwọn ìbéèrè lóríṣiríṣi. Wọ́n ṣe ìwádìí tó tọ́. Wọ́n rí wípé ok wọ́n ní ó tọ́ sí wa. Wọ́n dẹ̀ fi wa jẹ́. So ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú. Ó jẹ́ nǹkan ìwúrí fún èmi àti ìdílé mi wípé láti ọdún tá ti wọ ìlú yìí àti gbogbo bá ṣe ń ṣe ọrọ̀ ajé wa a ò ṣe lásán nítorí pé wọ́n recognize wa. You are the son of this day. Congratulations. Èmi Ọba Aláìlúwà Ọba Lámídì Ọláìwọlá Adéyẹmí kẹta ikú bàbá yìí Aláàfin Ọ̀yọ́ ló ń kí ọlọ́tà ó sì kí gbogbo ẹ̀yin ìlú Ọ̀tà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà gbogbo àwọn àgbàlagbà gbogbo olórí ẹlẹ́mù ọlọ́jà onínàjà oníhòòhò pé ẹ kú ayẹyẹ ọdún àṣeyídàmọ́dún ó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o nínú àlàáfíà ara nínú ìdùnnú nínú àlàáfíà lọ́lọ́wọ́ jẹ́ kó máa ṣe ìjọba rẹ̀ ọba dáadáa ni ọba aláfẹ́ ni ọba ọmọwé ni ó sì ní làákàyè ọlọ́wọ́ jẹ́ kí gbogbo ìgbà rẹ̀ kó tu ìlú la kí ìlú máa yàtọ̀ nígbà tiẹ̀ mo á kí ọba yìí pẹ̀lú ògo Ọlọ́run ikú ò ní pa àrùn ní ṣe yóò gbé ẹrù rẹ̀ adé rẹ̀ yóò gbé dòwú kókókó tí kẹ́kọ̀ọ́ sì ní ṣe. Kábíyèsí ọ̀rẹ́ mi dáadáa ní kábíyèsí o mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé kábíyèsí ọba Adéyẹmí Abdulkadir Banlẹ́gẹ́ II ó jẹ́ èèyàn tí mo nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ mi ò mọ Ọlọ́run ní bó ṣe máa ń ṣe nǹkan ẹ̀ ṣùgbọ́n mo kàn nífẹ̀ẹ́ kábíyèsí àtìmọ́ránsì ó ṣe díẹ̀ ṣùgbọ́n bí ṣe mọ kábíyèsí mo mọ̀ wọ́n tú ẹnìkan tọ́jọ́ dàgbà tọ́jọ́ lọ́léwé ìyẹn jẹ́ ẹnìkan tó súnmọ́ mi ó dẹ̀ ti máa ń sọ̀rọ̀ ọba Banlẹ́gẹ́ fún mi kó tó dọ̀ba pé àwọn ní ọ̀rẹ́ kan báyìí ni so ìgbà tí àwọn náà wá sílé ìgbà yẹn tó wá sí ilé ìgbà yẹn mo wà nínú ìjọba Ogun State as chief of staff so èmi náà àti wọn náà wá túrira àwa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ tí wàá lọ ṣe ọ̀mọ̀wé ni wọ́n ẹnìkan tó nífẹ̀ẹ́ lò ní pàápàá jùlọ ìfẹ́ Ọ̀tà so nígbà yẹn náà àwa náà ń sáré à ń wò bí bóyá ọ̀rọ̀ gómìnà bó lè bọ́ sígbà yẹn so èmi àti wọn á jókòó ọ̀rọ̀ Ọ̀tà báyìí fẹ́ sọ Ọ̀tà di ìlú ńlá nǹkan tó ń wọ́n nu ọkàn wọn nǹkan tó ń wọ́n èmi náà pé kò tẹ̀ dá tí ta nífẹ̀ẹ́ ara wa báyìí pé tí gómìnà tó bá bọ́ sí o pé a máa ṣiṣẹ́ gudugudu méje bá ṣe máa tún Ọ̀tà ṣe bá ṣe máa sọ Ọ̀tà di ìlú ńlá mo dẹ̀ láì kábíyèsí fún ni pé wọ́n nífẹ̀ẹ́ ìlú Ọ̀tà àtàwórì wọ́n dẹ̀ tún ṣe gudugudu méje bó ṣe fẹ́ tún bẹ̀rẹ̀ ṣe pẹ̀lú pé mo tó wà ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà yìí gbogbo ìgbà ní kábíyèsí ń pè mí sẹ́nítọ̀ Ọ̀tà mú kábíyèsí ẹ fọkàn balẹ̀ ibi mi àti ọlọ́bì kankan ọdún kan láṣẹ ọdún kan àti bélòó kan láṣẹ ṣe tán yìí wàá tún yọ covid kúrò nù ẹ ní ẹ fọkàn balẹ̀ ó ní gbogbo wọn tí wọ́n lè ṣe nu agbára mi èmi náà àwọn àṣẹ sọ́tà so bá ṣe mọ́ra nìyẹn ṣùgbọ́n tó tún dùn mọ́ mi jù òun ni pé ipa tó gbé nínú ipò tí mo wà lẹ́ni tẹ bá mọ̀ ẹ mọ̀ pé
bí ìjà fẹ́ wà nígbà yẹn nígbà tí a fẹ́ dìbò ṣùgbọ́n kábíyèsí dúró tì mí kábíyèsí dúró tì mí ìgbà míì láàrin òru kábíyèsí àti wá gbé mi àlọ́ríyàn kan báyìí àlọ́ríyàn báyìí pé kábíyèsí dúró tì mí ibẹ̀ ni àti wá súnmọ́ra dáadáa gbogbo ọ̀dẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀ nígbà tí rí nǹkan tá a bá ti so gbà yẹn láti mọ́ra dáadáa so wọ́n jẹ́ bàbá fún mi wọ́n jẹ́ nìkan tí mo nífẹ̀ẹ́ wọn àdúrà mi fún kábíyèsí ni pé gbogbo nǹkan tó wà ní ọkàn wọn gbogbo nǹkan tó wù wọ́n ṣe fún ìlú Ọ̀tà fún ìlú Àwórì fún gbogbo àgbègbè wọn ó lọ ń dẹ́mi wọn sí pé ní gbogbo aṣojú wọn pé àwa náà ta dẹjọ́ mọ́ fún wọn yìí pé gbogbo apáta bá lè gbé ká lè ràn wọ́n lọ́wọ́ kí gba wọn yìí kó lè tù wá lára kó lè jẹ́ ìgbà tó máa san wá síre àní fún wọn sílẹ̀ àdè máa pẹ̀lú àdè tí wọn ọ̀nà àti wọn lẹ́yìn àìṣe tá a bá lè ṣe inú ẹ̀. kábíyèsí aláìlúwà ọba Kabir ọba Láńlẹ́gẹ́ ẹkùn kejì ó jẹ́ ẹni tí Ọlọ́run rán sí Ọ̀tà ní àsìkò tí ó dé àdásìkò tá a wà yìí. Ọlọ́run ló rán nítorí pé ìbísí ẹ̀gbọ́n fi wọ́n bọ́ Ọlọ́run ló rán. lúlẹ̀ tí wọ́n ti mú wọ́n pè ní Ìjẹmọ Ìsọlọ̀ṣì. bàbá ẹ̀ wá láti ibì kan ìyá ẹ̀ wá láti ibì kejì ṣẹ́rí pé ó ti jọra wọn bó ṣe di ọlọ́ta àti lọ́ta nìyẹn. gbogbo wa dẹ̀ gbárùkù tí pàápàá jùlọ kó tẹ̀ jẹ́ pòfẹ́sọ̀ yẹn ó kó sí gbogbo wa lórí pàápàá jùlọ àwọn afọbajẹ. látìgbà tó dẹ̀ ti dé orí ipò ká má dènà pẹ̀lú ó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. ìlú Ọ̀tà àti Àwórì Nàìjíríà lè ti dọ̀tun à ń lékún sí lówó lọ́lá níyì àti ẹ̀yẹ. ọ̀pọ̀lọpọ̀ nǹkan máyédẹrùn ti wá sí ìlú Ọ̀tà. a dẹ̀ ti tún rí ìnáwó sí ìjọba lọ́tún lọ́sì nípa development. kí Ọlọ́tà tó dé ipò àfọ̀bàjẹ́ wá wà vacant gbogbo ẹ̀ ló dàbẹ̀ lucrative ó ti fẹ́ fi èèyàn síbẹ̀ tán. àwọn tán dẹ̀ fi síbẹ̀ ó jẹ́ àwọn tí wọ́n ṣèwádìí ìdílé wọn dáadáa tí wọ́n tó fi síbẹ̀. à ń dúpẹ́ pé ìlú Ọ̀tà ń tẹ̀síwájú ní gbogbo nǹkan. nípa ètò àṣà Ọlọ́tà ti ṣe gudugudu méje yàyà mẹ́fà àti ṣe ọdún eégún tá a lò bí oṣù mẹ́ta gbogbo ẹ̀ pátápátá ni Ọlọ́tà rí pé ó lọ ní ìwọ̀ntún ìwọ̀nsí. gbogbo òṣàlú ni ètò ẹ̀ ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé. Ọlọ́tà dẹ̀ ń gbìyànjú láti rí wípé òun ṣe gẹ́gẹ́ bí ó ti bá ìlú Ọ̀tà. ọ̀pọ̀lọpọ̀ ìrírí ńláńlá báyìí láti ń rí ní ìgbà tí ọba pòfẹ́sọ̀ Kabiru Láńlẹ́gẹ́ ti wà ní ipò. ọba Ọlọ́tà ti ìlú Ọ̀tà ọba Abdulkabir tó jẹ́ ọba Ọlọ́tà ti ìlú Ọ̀tà ní ilẹ̀ Àwórì. wọ́n jẹ́ ọba tó dára púpọ̀ wọ́n sì jẹ́ aṣáájú rere. wọ́n sì bá ilẹ̀ Àwórì dúpẹ́ láì jẹ́ ìlú Ọ̀tà nìkan pé a kú oríire nítorí pé èèyàn bẹ́ẹ̀ ló yẹ ká máa rí lórí ipò. Ọlọ́tà jẹ́ ẹni tí ò kì í kọ ọ̀rọ̀ ọmọdé kò dẹ̀ kì í kọ ọ̀rọ̀ àgbàlagbà. ó sì jẹ́ aṣáájú rere ó sì jẹ́ ẹni tó rán lọ sójú ogun. ọkùnrin kankan bí ìlú orò ni à ń lébọ̀ lẹ́yìn ńlára iwájú egungun ńlá tó ń bi kinní kan lẹ́yìn. Ọlọ́tà ó jẹ́ ẹni tó jẹ́ pé ó calm lọ́pọ̀lọpọ̀ tá a bá ń bá a sọ̀rọ̀ ó máa ń gbọ́ ọ̀rọ̀ sí wa lẹ́nu
wọ́n ń gbọ́ tiwa àwa tá a jẹ́ ọba tá a tún wà lábẹ́ wọn because ọlọ́tà mú senior ọba to us so àmọ́ ẹ ò lè mọ̀ tá bá ń bá ọlọ́tà sọ̀rọ̀ tá bá ń bá wọn sọ̀rọ̀ ń jòkó nínú ìpàdé àbáwá ní òde ẹ ò ní mọ̀ ọlọ́tà wọn máa bìlú ara wọn gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé so lóde ìsìn ohun tá a dẹ̀ ń wá nìyẹn ọlọ́tà rẹ̀ jẹ́ ọba tó ń ṣe ètùtù tó fẹ́ kí ìlú tòrò. èní là ń ṣe ọdún ajé nílé ọlọ́tà tìlú Ọ̀tà ọba pọfẹsọ Abdulkabir Adéyẹmí o láàrin ẹgbẹ́ ẹ̀kọ́ kejì ẹ̀kọ́ ta gírígbéra ẹ̀míjà ẹ̀kọ́ orí ilẹ̀ ẹ̀mí ìgbé kàkàkà ẹ̀bí ti kàkà. òde èrè orin èrè ọmọ rìn àsìkò rìn lẹ́sẹ̀ àṣẹ̀ṣẹ̀ kó wọn ọ̀rọ̀ kalẹ̀ ó wọlé gọ́lọ́ bí ọmọ oníhun bẹ́ẹ̀ ni ó kì í ṣọmọ ní nǹkan ìrìn àsìkò ló mọ̀ rìn lẹ́sẹ̀ adé afájèjì gbòdògbò tó máa bá ní túlẹ̀ bì níṣe wọn ní kàràǹlẹ̀ bọ̀ ni kó máa mú ṣe ǹjẹ́ ta ló bá ní túlẹ̀ yìí ṣe àjèjì kan gbòdògbò ifá ló bá ní túlẹ̀ yìí ṣe àjèjì kan gbòdògbò nǹkan tí ifá ìdálé lórí ni pé wọ́n jẹ́ ẹni tó bá wa tún ìlú Ọ̀tà ṣe Olódùmarè gbà fún wọn tí ẹ bá wo ìwọ̀nba iye ọdún tó ti lò lórí àpèrè àwọn baba ńlá wọn yìí ẹ rí pé àwọn nǹkan ribiribi nǹkan ara nǹkan tí àwọn olóyìnbó ń pè ní development ó ti wọ̀lú Ọ̀tà lákọ̀ọ́kọ́ láti bí ọ̀rọ̀ ètò ìṣẹ̀ṣe wa ó ti ní development láti bí ọ̀rọ̀ ajé ó ti ní development láti bí gbogbo nǹkan tíyàn lè wò pé nǹkan ọ̀tun nǹkan rẹ̀ ń wọ̀lú ẹ rí pé ìlú Ọ̀tà ti ń ṣe kíni ó ti yàtọ̀ sí bí ó ṣe wà so inú mi dùn púpọ̀ láti sọ nípa wọn yìí pé ọba gidi ni wọ́n ẹni tí Ọlọ́run Olódùmarè tó yàn fún wa ni wọ́n mo jẹ́ ṣe níwúre pé wọ́n á pẹ́ lórí oyè náà nítorí pẹ́pẹ́pẹ́ báyìí òun lówó ń ṣe ń di arọ́. Every 28th of August lọ́jọ́ ìbí ẹ wá pẹ́ láyé nínú ìfọkànbalẹ̀ o ò ní fojú sunkún ọmọ ò ní fojú sunkún aya. Kábíyèsí Ọlọ́tà ẹkùn kejì in fact adúpẹ́ fọ́lọ́run ẹkùn kejì jẹ́ ọba tí gbogbo ìlú fẹ́ tí gbogbo ìlú tán nífẹ̀ẹ́ sí nítorí pé látìgbà tó ti jọba in fact gbogbo nǹkan ó ń lọ bó ṣe yẹ kó lọ a tún rí ìdàgbàsókè dáadáa láti ọ̀dọ̀ wọn nítorí ìlú Ọ̀tà ó jẹ́ ìlú tó jẹ́ pé ìlú àtijọ́ ìlú tó ti pẹ́ ṣùgbọ́n nígbà tí kábíyèsí ti dé àríra wa ancient town Ọ̀tà is now a mega city through àwọn nǹkan gidigidi àwọn nǹkan mèremère tí kábíyèsí ti mú wá nípa bí àwọn bóyá cultural heritage wa ó ti improve gbogbo àwọn nǹkan ìbílẹ̀ wa in fact wọ́n ti jẹ́ kí gbogbo ẹ̀ ó ti di ọ̀tun ó ṣàjẹ́ ọba tó yẹ pé gbogbo èèyàn nífẹ̀ẹ́ tó dẹ̀ pé èèyàn tó dáa ni oníwà rẹ̀lẹ̀ ni. His Royal Majesty Ọba Professor Abdulkabir Adéyẹmí Ọba Lálẹ́gẹ̀ ẹkùn kejì Ọlọ́tà fún Ọ̀tà Wórìlà ní tilẹ̀ Tógó every 28th of August lọ́jọ́ ìbí ẹ. Èmi Aláìlúwà Ọba Abdulwasir Ọmọgbọ́láhàn Lawal Abisogun II Onírè of Iroland wọ́n á fẹ́ fi àsìkò yìí kí Aláìlúwà Ọba Abdulkabir Ọba Lálẹ́gẹ̀ Ọ̀tà pé wọ́n á ṣe púpọ̀ ọdún láyé wọ́n á pẹ́ lórí ẹgbà ọdún kan ní fún Ọba Lálẹ́gẹ̀ gbogbo nǹkan tó wọ́n àwọn ẹlẹ́dàá wọn ìlú Ọ̀tà a máa rojú aráyé o aboyún ilé a máa bí tìrìtìrì ọmọ àgbọn a máa tọwọ́ làbọ̀ sùn ikú a máa kí bí epo èyí a máa kí bí ẹyẹ ọmọ ènìyàn a máa fọ̀ bí ọmọ ènìyàn. His Royal Majesty Ọba Professor Abdulkabir Adéyẹmí Ọba Lálẹ́gẹ̀ ẹkùn kejì Ọlọ́tà fún Ọ̀tà Wórìlà ní tilẹ̀ Tógó every 28th of August lọ́jọ́ ìbí ẹ wá pẹ́ láyé nínú ìfọkànbalẹ̀ o ò ní fojú sunkún ọmọ
ò ní fojú sunkún aya kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o. Ọba wa Professor Abdulkabir Ọbalanlẹ́gẹ́ the Ọlọ́tà of Ọ̀tà àròlé Ìgànmọ́dẹ wọ́n jẹ́ ọba dáadáa, ọba tó ṣe mú yangàn, ọba tó ṣe tẹ̀lé, oníwà pẹ̀lẹ́, oníwà tútù tó ń kó ní mọ́ra. Lágbára Ọlọ́run tó dá gbogbo wa, lágbára Ọlọ́run tó fi wọ́n jẹ Ọlọ́tà tó jẹ́ kí gbogbo olùkọ́ àpọ̀ bí wọ́n ládélé wọn lórí. Á jẹ́ kí wọ́n lo kò náà pẹ́pẹ́pẹ́pẹ́. Á jẹ́ kẹ́mi wọn kó gùn. Gbogbo ìlú Ọ̀tà, àkóso Ọ̀tà, á wà lábẹ́ wọn títí. Wọ́n á rẹ́mi gígùn lólé ayé wọn. Wọn ò ní rí bànújẹ́, ò ní rí wàhálà, ò ní rí dààmú. Kábíyèsí Ọbalanlẹ́gẹ́ Ọlọ́tà of Ọ̀tà Ẹkùn the second, a vibrant ọba tí ó jojúṣe ọba. Gbogbo nǹkan ní bàbá wa ní ó dẹ̀ tó kàwé nínú ìwé, ó ti di professor. Àtàbá ti ń pè ní professor kò sí nǹkan tí wọ́n mọ̀. So inú wa dùn pé a rí bàbá wa, ìbájẹ́ tó dẹ̀ ti dóyè nísìn, a ti rí yàtọ̀ torí èmi jẹ́ ti pẹ́ ní Ọ̀tà nísìn, a ti rí ìyàtọ̀ dáadáa, a dẹ̀ believe wípé ìyàtọ̀ yẹn náà ṣe ń bọ̀ tó ṣe máa pọ̀ dáadáa. He's a progressive ọba that loves progress and is achieving progress for his people. Ẹ̀mí àágùn jù bẹ́ẹ̀ lọ nínú ọlá àti ọlá ńlá. Ẹni tí wọ́n bá gbé adé fún tó orí ẹ̀ bá jẹ adé tó bá ti dé adé, gbogbo nǹkan tí ó bá ń ṣe lórí ayé ó máa dàbí magic ni. Ìyẹn ni ọ̀rọ̀ Ọlọ́tà nílùú Ọ̀tà àti agbègbè lápapọ̀. Ẹni tí Ọlọ́run yàn ni tí ìlú dẹ̀ fẹ́ ni. Vedat gbogbo ohun tí Ọlọ́tà ń ṣe òun ló jẹ́ kí ìrọ̀rùn àti ìlọsíwájú kó bá Ọ̀tà àti Àwórì lápapọ̀. Ọbalanlẹ́gẹ́ ó jẹ́ ẹni tí ó ní òye, ẹni tí ó ní etí inú, tó jẹ́ pé tí wọ́n bá gbé ẹjọ́ déwájú rẹ̀ kò fi ń ṣègbè lẹ́yìn èèyàn kankan. Bí ẹjọ́ bá ṣe rí bẹ́ẹ̀ ni ó ṣe máa ń dá ẹjọ́ sí. Òun ni Kábíyèsí Kabir Ọbalanlẹ́gẹ́ jẹ́. His Royal Majesty Ọba Professor Abdulkabir Adéyẹmí Ọbalanlẹ́gẹ́ Ẹkùn kejì Ọlọ́tà of Ọ̀tà Àwórì land ní tilẹ̀ Tógó. Ọba wa Ọlọ́tà ó jẹ́ ọ̀mọ̀wé dáadáa, ògbóǹtagì nínú òwe. Fún àpẹẹrẹ, èmi jẹ́ Chancellor Crescent University, ó sì jẹ́ kan nínú àwọn ògbóǹtagì tí ń kọ́ àwọn ọmọ yunifásitì ní iṣẹ́ nínú àtìmọ̀ṣe ní yunifásitì. So ó mú tí àwọn olóyìnbó pè ní intellectualism, orí pípé, ó mú wọ inú lọ́balọ́ba. Láìpẹ́ tó dùn yìí ó mú ìlú Ọ̀tà di olókìkí. Ìlú òkìkí lọ́lọ́ ní Ọ̀tà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tó ti débẹ̀ ó tún gbogbo. Tí wọ́n bá wo ọgbọ́n tí ń dá, ó fi ọgbọ́n ẹni sànmọ́rí èèyàn ó fi ń tukọ̀ orí oyè ti Ọ̀tà tó ti wà fún Ọ̀tà ní. Tí wọ́n bá súnmọ́ yóò mọ̀ pé ọba tó rí rẹ̀ pé ni tó sì mọ̀ tó ń ṣe. Ètò ìlú tó ń ṣe ó yàtọ̀ púpọ̀ jù, ó sì ń fi ọgbọ́n tó ní ìwé fi ń tu gbogbo ẹ̀. Tó bá fura ẹ rí i pé ilé Ọ̀tà le púpọ̀ jù fún àti máa ṣètò ìjọba abẹ pàápàá. Ṣùgbọ́n gbà ó débẹ̀ gbogbo iná gbogbo ọ̀tẹ̀ kankan ó ti pamọ́lẹ̀ dáadáa, ó sì jẹ́ kí ìlú dá. Kódà kò sígbà tó bá fẹ́ ṣe nǹkan gbogbo la fẹ́ máa lọ, á ní àfi ìyá tó máa kó wa ni. Ọlọ́tà ti ṣèyàn ọmọlúwàbí ni, ó sì jẹ́ kí ìlú Ọ̀tà wúyàn láti máa lọ. Ní sì ń fi orí pípé fi ń tu ọkọ̀ ìjọba bẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá mi sí, tí ó fún mi lálàáfíà. Ó sọ wípé kí n débi tí mo pàápàá lò nínú ọkàn mi láti lẹ̀ pé mo fẹ́ jọba. Nítorí èmi ti follow line mi. Fáà mo ti dé òkè pátápátá. Profession tí mo ṣe as a professor, kí ni mo tún fẹ́? Àti dókè iṣẹ́ tá à ń ṣe kọ́ tó tún ní àwa ṣe kábíyèsí. Mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn ìlú Ọ̀tà tí wọ́n fi mi jẹ ọba wọn. Àwọn náà dẹ̀ rí pé mi ò disappoint wọn. Ìlú náà ni mò ń jà fún, mi ò jà fún ara mi. Nígbà tó Ọlọ́run dẹ̀ ti ṣe báyìí, ọpẹ́ náà ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kábíyèsí jẹ́ àbúrò tó ti di bàbá láti jẹmọ tèmi ti wá tí bàbá tèmi fi sílẹ̀. So inú mi dẹ̀ dùn torí nígbà tí àsìkò tó
wọ́n lẹ́yìn tó máa jáde ló dádé regardless of where tí gbogbo wa ti wá. Ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé very strategic and deep thinker. N ta fẹ́ náà nìyẹn, afẹ́ni tó máa ronú kó tó sọ tó dẹ̀ máa ṣe láṣege. Ó dẹ̀ jẹ́ ẹni tó yẹ pé ó wo wájú, ó dẹ̀ ń wẹ̀yìn láti ṣiṣẹ́ tó ń ṣe. Ó dẹ̀ jẹ́ ẹni tó yẹ pé tèmi náà ṣe jọmọ ọba mo ní choice gbogbo àjọ wà lórí ní sọmọdún tìra wa ni, and it's somebody I'm proud of. You are the son of this day. Congratulations, happy birthday to you. You are the son of this day. Congratulations, happy birthday to you. You are the son of this day. Bàbá wa Kábíyèsí Ọlọ́tà jẹ́ ọba pàtàkì tí àti ìjẹrú ọba yẹn rí ní ilẹ̀ Àwórì wa yìí. Nítorí pé wọ́n jẹ́ ọba tó ní wá ìlọsíwájú fún ìlú àti fún àwọn ọmọ ìlú. Wọ́n dẹ̀ jẹ́ ọba tó máa ń tẹ́tí sílẹ̀, tó máa ń fi ara balẹ̀ láti gbọ́rọ̀ àwọn ènìyàn. Yálà ó wá parọ́ ni o, àbò mú òtítọ́ ọ̀rọ̀ wá ni. Wọ́n jẹ́ ẹnìkan tó máa ń fara balẹ̀ láti gbọ́, ládẹ̀ tí wádìí irú ẹ̀dá tí ẹni yẹn jẹ́ kó tó di pé wọ́n máa take action kan lórí nǹkan kankan. Kábíyèsí ọba Abdulkabir ọba Lanlẹ́gẹ́ Ọlọ́tà tìlú Ọ̀tà Àrólé Ìgànmọ́dé Lanlẹ́gẹ́ Kútù. Ó jẹ́ èèyàn pàtàkì, ó jẹ́ ọba oníwàrẹ̀lẹ̀, ó dẹ̀ jẹ́ ọba tí ó ní action. Ó ti ṣọdún yìí àṣẹ mi nínú owó, nínú ọlá àtàlàáfíà. Èmi Ọọ̀ni Ọ̀jájá ilé ìkejì Ọọ̀ni ti Ilé Ifẹ̀. Mo kí Aláìlúwà Ọlọ́tà àti ìlú Ọ̀tà tí wọ́n ń ṣe ọjọ́ ìbí wọn. Kí Olódùmarè kó bá mi lọ́ra ẹ̀mí wọn, kí wọ́n jogbó, kí wọ́n jatọ́, nítorí pé àtẹ̀pẹ́ onílẹ̀ ń tẹ ọ̀nà. Kí gbogbo àdáwọ́lé wọn kó máa yọ ìṣe. Gbogbo ohun tí mo wí kí àrò kó rọ̀. Ó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ tó àṣẹ́gun. Historically, Ọ̀tà is blessed with an inland river known as the Jamido River and has an ancient building which is the second-story building in Nigeria. Ọba Abdulkabir Adéyẹmí ọba Lanlẹ́gẹ́, ó jẹ́ èèyàn tó jẹ́ ó kára ìlú mọ́ra, ó jẹ́ èèyàn tó jẹ́ tẹ́ bá gbọ́rọ̀ wá bá àti tọ̀tún àti tòsì ó máa fara balẹ̀ ó máa gbọ́ kó tó dá ẹjọ́. Very accommodating a man. Lásìkò tiẹ̀ ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ ènìyàn ń fọhùn bí èèyàn. Kì í ṣọba tó ń discriminate àti ìṣẹ̀ṣe ni o, àti Christian ni o, àti Muslim ni o, gbogbo ẹ̀ ló kọ́ ẹ rí pé lásìkò tó gorí oyè yìí ẹ wo bí ààfin ṣe rí. Ó jẹ́ ọba tó jẹ́ pé àsìkò tiẹ̀ ìlú ó dùn, gbogbo kan lọ létò létò. Ọlọ́tà jẹ́ èèyàn tó dára tó dẹ̀ ní ìrẹ̀lẹ̀, kò nígbéraga. Òwe pé bóyá èèyàn jẹ́ ọmọdé kan àbí àgbà kan, wọ́n try láti máa kó yàn wá. Kò jẹ́ kí èèyàn fi wé pé ẹni tí ó dára náà ni. Every 28th of August lọ́jọ́ ìbí ẹ wá pẹ́ láyé nínú ìfọkànbalẹ̀ o. Ò ní fojú sunkún ọmọ, ò ní fojú sunkún aya. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run because látìgbà tí wọ́n ti wà ní orí àpèrè bàbá ńlá wọn, ìlú Ọ̀tà yìí tún dùn sí i. Àwọn mú ohun mèremère wọ ìlú Ọ̀tà yìí. Tàdé ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kọ́lọ́run ti fún wọn ní àlàáfíà tẹ̀mí lógún kan fi lè ṣe dáadáa sí i. Kọ́lé ti pẹ́ lórí àpèrè náà. You are the son of this day. Congratulations.
Happy birthday to you. kábíyèsí mo kí yín o èmi sẹ́nítọ̀ Tolú Ọ̀dẹ́bíyì tó jẹ́ aṣojú agbègbè wa ní Ògùn West tí ìlú Ọ̀tà Àwórì jẹ́ kan nú ẹ̀ kí kábíyèsí wa ọba Abdulkabir Adéyẹmí Balẹ́gẹ́ ẹkùn ìlú Ọ̀tà fún ọdún 45 tẹ̀ ń ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ fún wa kí àsìkò yín kó tù wá lára kí ìlú Ọ̀tà kó di ìlú ńlá kó lọ́ọ́ dẹ̀mí yín sí kó fún yín ní ẹ̀mí àtàgbára bàbá lẹ́jẹ́ fún wa mo kí yín kábíyèsí pé ẹ kú oríire ẹ kú ọjọ́ òbí Ọlọ́run pẹ̀lú yín o ìgbà yín á tù wá lára o. His Royal Majesty Ọba Professor Abdulkabir Adéyẹmí Ọba Lálẹ́gẹ́ ẹkùn kejì Ọlọ́tà fún Ọ̀tà Àwórì land ní tilẹ̀ Tógó every 28. Aláìlúwà Ọba Abdulkabir Ọba Lálẹ́gẹ́ tó èèyàn dáadáa ni ọba tí èèyàn lè fọkàn tán ni ọba tó nífẹ̀ẹ́ ìlú ni ọba tó ń ṣe sílùú ni ó dẹ̀ ṣe dáadáa sí gbogbo àwọn ọmọ Àwórì ní tilé toko kò síbi tí ọmọ Àwórì fẹ́ ṣe nǹkan lọ́rọ̀ ní ìṣẹ̀ṣe ni gbogbo ẹ̀ lè máa rí ọba Abdulkabir Ọba Lálẹ́gẹ́ tá a bá ń ṣe nǹkan nírú yìí ó máa wà tó bá jẹ́ kàtí ó máa wà ń bẹ̀ tó bá gbogbo ilẹ̀ Àwórì báyìí ilẹ̀ ti máa rí wọn tiẹ̀ nírò pé ibi pé Ọ̀tà lọ ti wá wọn sí pé traffic àbí kí ni kò máa débẹ̀ láti ìgbà tí mi ti mọ̀ wọn èèyàn dáadáa ni wọn èèyàn àtàtà ni wọn dẹ̀ ń gbórúkọ àwa ọmọ Kìtìgbé ọmọ Àwórì ń gbọ́ orúkọ wa sókè dáadáa ní tilé toko. kábíyèsí Ọba Lálẹ́gẹ́ ẹkùn 2 aṣán ọba ní Ọlọ́tà wa ọba tẹ́ pé ó ṣe gbọ́kànlé ó ṣe gbọ́kàntẹ̀ lẹ́yìn ìgbà tó ti gorí àpè fún ọdún 3 sẹ́yìn ìrìbìrìbì tí ń wọ̀ lọ́tà yìí ọba olóríire ni ọmọ Ọba Lálẹ́gẹ́ ọmọ oníjẹmọ Ọ̀tà ó fi hàn pé ilé ọlá ilé ọba lòun ti wá òun náà sì ń hùwà bí ọba kí Ọlọ́run kó bá wa dá ẹ̀mí ẹ̀ sí kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé kó lè mú ògo ìlú Ọ̀tà ga síwájú àti síwájú sí i. Professor Abdulkabir Adéyẹmí Ọba Lálẹ́gẹ́ ẹkùn ó jẹ́ ọ̀gbẹ́ni tí ó jẹ́ onímọ̀ olóye púpọ̀ ó dẹ̀ jẹ́ nìkan tí ó nífẹ̀ẹ́ ìlú particularly ó nífẹ̀ẹ́ Àwórì débi tí èèyàn nífẹ̀ẹ́ Àwórì dé mo dẹ̀ rò wí pé kábíyèsí ó jẹ́ ẹni tí ó ń fi ti alátara ṣiṣẹ́ ìlú nítorí náà mo rò wí pé lẹ́nu ìgbà tó bọ́ sórí oyè yìí a ti rí oríṣiríṣi ohun mèremère tí ó ti ṣe dájúdájú ọba tí ó níṣẹ́ púpọ̀ láti ṣe àdúrà mi ní wípé kí Ọlọ́run kó ràn lọ́wọ́ kó jẹ́ kó lè ṣe. Well, I can describe him as a very good friend, a brother, and of course a wonderful colleague whom I've been enjoying a very good relationship with, and he's a very straightforward person tó jẹ́ pé fẹ́ ìdàgbàsókè àti ìlọsíwájú ìlú Àwórì. He's also a good mentor, so he's always keen láti discuss nǹkan tó lè mú ìdàgbàsókè bá ìlú Àwórì. So by the time I got crowned, we discovered that we have a common goal. Láti jọ rìnrìn àjò tó lè mú ìdàgbàsókè bá ìlú Àwórì. So often at times tá a bá jókòó lọ́sàn-án ní lálẹ́ ní ìgbà mi yálà lórí fóònù a máa ń sọ̀rọ̀ gan lórí bí ìyípadà rere tó ṣe lè bá ìlú Àwórì, tó ṣe lè bá ọmọdé, tó ṣe lè bá àgbà àtúnlé àtàlejò, of which mo dẹ̀ ní ìgbàgbọ́ pé lágbára Ọlọ́run ìyípadà rere máa bá ìlú Àwórì pẹ̀lú àtìlẹ́yìn àwọn ọba Àwórì tó kù. Kábíyèsí Ọlọ́tà jẹ́ èèyàn tí a lè sọ pé atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wọ́n kàwé dáadáa wọ́n sì gba oyè níbi téèyàn ń gba oyè ìwé dé wọ́n tún wá jẹ́ olùkọ́ ní iléèwé gíga àgbà
ti dé lóyìnbó so irú ẹni bẹ́ẹ̀ wọ́n ti ní ìrírí tá a lè fi ṣe ọba ìyẹn nìkan wá kọ́ wọ́n ní ìwà rẹ̀lẹ̀ púpọ̀ nígbà tí mo ṣe oyè tí a gbẹ̀ṣẹ̀ gbadé ní àìpẹ́ yìí àbúrò wọn kan ló jẹ́ ká mọ́ra orí fóònù lálẹ́ tí ń sọ̀rọ̀ nítorí gbogbo ìgbà yẹn mi ò tí lè jáde ó lójú ọba tí ó lè ṣerú ẹ̀ wọ́n wá síbí láti gbà yẹn gan mi ò tí ráyè lọ kí ọlọ́ta ṣùgbọ́n kò bà àjọṣepọ̀ wa jẹ́ gbogbo ẹ̀ lọ wọ́n jẹ́ ẹni tó fẹ́ràn èèyàn púpọ̀ wọ́n dẹ̀ fẹ́ràn Yorùbá dénúdénú gbogbo nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá wọn ìfi ṣeré a máa ń ṣe ẹ̀yẹ kan lọ́dọ̀ wa ń bi pé gẹ́gẹ́ bí ọba apá wọn ká ó tún ṣò ẹ̀yẹ́ lápá yẹn bá ká nǹkan ó lè fún ṣùgbọ́n wọ́n tún lè gba extra ló ń jẹ́ kó ṣò so the wonderful human being tí ever regret mo mọ̀ láti gbà tí mo sì mọ̀ wọ́n máa ń fún mi lọ́wọ́ gẹ́gẹ́ bí èmi náà ṣe máa ń ṣe sí wọn dáadáa ni wọ́n. His Royal Majesty Ọba Professor Abdulkabir Adéyẹmí. Èmi Senator Prince Bọ́láhàn Dàda mò ń kí kábíyèsí wa His Royal Majesty Ọba Professor Adéyẹmí Abdulkabir Balanlẹ́gẹ́ Ọlọ́ta ìlú Ọ̀tà fún ọjọ́ ìbí 55 years tó ń ṣe àdúrà mi wípé wọ́n á ṣọ̀pọ̀pọ̀ nínú ayọ̀ nínú àlàáfíà nínú owó nínú ọlá ẹnikẹ́ni kò ní gbà ṣe ń ṣe o kábíyèsí àgbọ̀nrín kò ní gbà lọ́wọ́ yín dànù kábíyèsí ẹ̀pẹ́ ẹ̀wọ̀ ẹ̀pẹ́ lórí ìtẹ̀ àbáyọ. kábíyèsí ọba Adéyẹmí Abdulkabir ọba Láńlẹ́gẹ́ ẹkùn the second ẹkùn tagìrìgbéra ẹnìjà ẹkùn rìn ilẹ̀ ń mì ojú ẹkùn iná ẹ̀yìn ẹkùn ògùn ta ló máa fojú kẹkùn láì ṣàwo ọ̀tàkùn ọ̀rẹ́kùn òkèrè náà ti ń ṣe kábíyèsí bàbá mo kí kábíyèsí wa o kábíyèsí wa jẹ́ ọ̀mọ̀wé àgbà professor nínú iṣẹ́ mass communication kò dẹ̀ ń ṣe pé professor lásán professor tó ní experience gidi wọ́n ti lecture láwọn universities lókè òkun gẹ́gẹ́ bí Lincoln University and University of East London I suppose so gbogbo experience bẹ́ẹ̀ náà gbé wálé wọ́n dẹ̀ tún ṣe lecture ní Crescent University ní ìlú Abẹ́òkúta so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tó bá ní gbogbo orú experience bẹ́ẹ̀ tó bá tún wá fi jọba gbogbo orú experience bẹ́ẹ̀ ló máa gbé wá láti fi gbé ìlú ẹ̀ síwájú kábíyèsí jẹ́ èèyàn tó jẹ́ pé ó mọ set goals ẹ̀ ó mọ àwọn nǹkan tó fẹ́ fún ìlú Ọ̀tà ìgbà sílẹ̀ ìlú Ọ̀tà lọ́wọ́ gbogbo àwọn tán ti ń marginalize ìlú Ọ̀tà ó jẹ́ nǹkan tó ṣe kókó òun ni kábíyèsí wá gbé sọ́wọ́ ó dẹ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé nǹkan tó bá ti lóun máa ṣe ní ti dáadáa nǹkan tó máa kọjú sí nìyẹn ìyẹn là ń rí gbogbo development tó ń wọnú ìlú wa. látìgbà tí mo ti dé Ọ̀tà yìí yóò jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo máa rí i pé èèyàn pàtàkì gan-an ni wọ́n yàn sórí oyè kábíyèsí ti ìlú Ọ̀tà Àwórì yìí látìgbà tó ti débẹ̀ gbogbo nǹkan ti yàtọ̀ àwọn nǹkan tó yẹ kí ọba mójútó ni wọ́n mójútó kò dàbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àsìkò ilé káwọn pè ní ìgbà ọ̀tún dé sí ìlú Ọ̀tà Àwórì kábíyèsí wa ti mú ìgbà ọ̀tún dé sínú ìlú Àwórì wa yìí gan ni Ọlọ́run àtúwọ̀ máa ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run àtúwọ̀ máa gbé wọn ga. His Royal Majesty Ọba Professor Abdulkabir Adéyẹmí ọba Láńlẹ́gẹ́ ẹkùn kejì. Èmi aláyélúwà ọba dókítà Saheed Adémọ́lá Ifáwuyè Elégùṣì kúṣẹ́ ńlá kẹta Elégùṣì tìlú Kàdé ní Etí Ọ̀sà nípínlẹ̀ Èkó. Wọ́n ń kí ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n mi pàtàkì ọba Professor Abdulkabir Adéyẹmí ọba Láńlẹ́gẹ́ ẹkùn kejì Ọlọ́tà tìlú Ọ̀tà fún ayẹyẹ ọjọ́ ìbí wọn ẹ̀mí wọn á ṣe púpọ̀ àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run á wà pẹ̀lú ìlú Ọ̀tà tó ń darí ẹ̀kọ́ ẹ̀ kò ní dàrú nígbà tí wọn. ẹ̀mí tó ṣẹdún yìí á ṣẹ̀mí ẹ̀ lówó lọ́wọ́ àlàáfíà ẹ̀mẹ́gùn ìfọ̀kànbalẹ̀ wọn ò ní tọ̀pá wọn bí jẹran owó ọlá àlàáfíà tí wọn fi ń lórú ipò
Ọlọ́run á ṣe fún wọn. Happy birthday to you. Lórí tàwọn ọ̀dọ́ bàbá òfin ṣeré there is what we call Olota Help Initiative. Wọ́n ti ṣe 1st edition, 2nd edition, 3rd edition, 4th edition ló wà lọ́nà yìí. Wọ́n máa kọ́ àwọn èèyàn ní photography, cinematography, head making, making, gèlè, makeup, catering, talk of any vocational study. Wọ́n kọ́ wọn bẹ́ẹ̀ even tó fi mushroom making. Tó bá tún ti di 4th, 5th of May sìn, wọ́n á tún bẹ̀rẹ̀ di 4th edition. Bákan náà lórí táwọn ìyá wa tó ń ṣe káràkátà, wọ́n fi àwọn owó kan sọ́tọ̀ tó ń pè ní Olota Ecodin lélẹ́yìí tí wọ́n yà sọ́tọ̀ láti máa fi ran àwọn tó ń wà nínú owó kéékèèké eléyìí tí wọ́n pè ní small scale. Wọ́n fi ràn wọ́n lọ́wọ́. Wọ́n máa ń fún wọn in form of loan. Eléyìí tí a máa ń pè ní gbọ́múlé lantern táwọn máa ń mú àwọn ìyá wa sákiri yẹn on try láti discourage ẹ pé you can actually access loan without being frustrated. Ìyẹn ni bàbá ń ṣe, kò sí interest lórí ẹ̀, èké owó tó bá yá òun náà lọ san padà. Ìyẹn ṣì ń lọ lọ́wọ́ títí tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Lórí ti ìjọba ìpínlẹ̀ yẹn, mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ọmọọba Adédàpọ̀ Abíọ́dún Ẹ̀mẹ́fà. Ó ṣe gudugudu méje títí AIT road àti ti Navy road. AIT road yẹn ní Ìkọlá road ó ṣe dáadáa, ó bá wa ṣe tó yẹ pé àwọn tó ń bọ̀ látẹ̀kọ̀ ó rọrùn fún wọn láti wá sílùú Ọ̀tà. Pàápàá àwọn míì tó ń lọ sí Abẹ́òkúta, tó ń lọ sí Ìlaró, tó ń lọ Ìpókíà, tó bá ṣáà ti ń lọ sí Yewàṣà, ibẹ̀ yẹn náà ló ń gbà nítorí ọ̀nà títí express ti Lagos Ọ̀tà Abẹ́òkúta kò tiẹ̀ ṣe wò. Ṣùgbọ́n eléyìí tí ọmọọba Adédàpọ̀ Abíọ́dún tó ṣe fún wa, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀. A dẹ̀ tún bẹ̀ wọ́n kó tún bá wa ṣe sí nítorí kò tí ì tó rárá. Gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ pé ìlú Ọ̀tà ìlú ajé ni. A fi àsìkò yìí a fi ń bẹ gómìnà wa kó jọ kó ṣí ojú àánú kó ṣí wò wá. Ní ti àwọn ìjọba àpapọ̀ ti ìlú Nàìjíríà, mo dúpẹ́ lọ́wọ́ pírẹsidẹ́ǹtì wa Muhammadu Buhari. Wọ́n ṣe gan ni. Ẹ̀rí community hall tán fún wa ní inú palace, wọ́n ṣe dáadáa. Wọ́n tún ṣe borehole, solar borehole wọ́n tún ṣe fún wa tó tún ní 5,000 litres reserve. A dúpẹ́ lọ́wọ́ wọn. Pàápàá ìtàn tí wọ́n ṣe tí ó tún dùn mọ́ wa nú ni àwọn iléèwé St. Michael, iléèwé Ansarudeen, gbogbo àwọn iléèwé yẹn wọ́n bá wa tún ṣe. Wọ́n ṣe gbogbo roof ẹ̀ láti presidency lọ́n ti wá ṣe o. Wọ́n kùn, wọ́n ṣe gbogbo ilẹ̀. Wọ́n tún wá ṣe mini stadium fún wa tó ní artificial grass, tó tún ní floodlight, tó tún ní sitting area tí ó dẹ̀ wà well equipped. A dúpẹ́ lọ́wọ́ wọn. Ìyẹn ni pé ìgbà ọ̀tun ti dé sílùú Ọ̀tà. A dúpẹ́ o. Láìpẹ́ ọ̀n ní pẹ́ bẹ̀rẹ̀ skill acquisition center ní ọ̀tún níbẹ̀ yẹn ló fẹ́ kọ́ sí fún àwọn ọmọ ìlú wa náà ní ibi tó ti máa kọ́ ẹ̀kọ́ iṣẹ́ ṣíṣe, iṣẹ́ ọwọ́. So a dúpẹ́ lọ́wọ́ wọn. Gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe rí Ọ̀tà, àwọn federal roads wọ́n pọ̀ ní Ọ̀tà. Mo ṣe sọ tẹ́lẹ̀, Lagos Ọ̀tà Abẹ́òkúta road is a major road tí àwọn industries yẹn tó ń lò gan. Then there is another international road, Ọ̀tà Ìdíròkò road. Ìyẹn náà ó wà ń bẹ̀. Àwọn méjèèjì ti bàjẹ́ gan. Pàápàá ní ọdún tó kọjá mo pe mínísítà wa His Excellency Babátúndé Rájí Fáṣọlá. Wọ́n rán àwọn èèyàn wá kan wá wò. Ìgbà tí mi ò tún tètè gbọ́ láti ẹnu mínísítà wa, mo tún wá pè wọ́n. Ìgbà tí mo wá pè wọ́n, wọ́n sọ fún mi pé kò sí owó tí wọ́n máa fi ṣe nísìnyí. Ṣùgbọ́n lágbára Ọlọ́run, màá tún máa bẹ̀ wọ́n ní kán wá bí wọ́n ṣe máa rí owó yẹn tó máa bá wa fi ṣe ọ̀nà yẹn. Nítorí àwọn ọlọ́jà àtàwọn tó ń lọ sí Republic of Benin, ibí ni wọ́n ń gbà mostly. Ọ̀nà yẹn ò dẹ̀ dáa rárá mọ́. In fact, about 2 months ago, odidi truck trailer àwọn tó ń gbé àwọn ìgò
ló ṣubú síbẹ̀ yẹn ó dẹ̀ fọ́ mọ́tò yẹn gan kò easy láti yọ nínú kòtò nínú títì ni o títì ó ti di valley yẹn ò dẹ̀ bójú mu nílùú so mo ń rọwọ́ ẹ̀bẹ̀ sí federal government wa kàn jọ̀ọ́ kàn bá wa wá nǹkan ṣe sí kíákíá in fact àwọn factories wa wọ́n ti ń relocate lọ sí Ṣàgámù tí ọ̀nà táwọn state government ń ṣe yẹn wọ́n ti ń lọ síbẹ̀ so tí gbogbo factory wa bá lọ tán bóyá wọ́n máa kó àwọn ministry wọn wá látàbẹ́kúta ni o èmi ò tí ì mọ̀ ṣùgbọ́n mo ń rọwọ́ ẹ̀bẹ̀ pẹ̀lú state government o pẹ̀lú federal government o kàn jọ̀ọ́ mo ti bẹ̀ mo ti rìn kàn má dà láyé lúwa láàmú o kàn jọ̀ọ́ bí wọ́n bá wa ṣiṣẹ́ lórí ẹ̀. Kábíyèsí Ọlọ́tà jẹ́ ẹni tí ó ní ìfẹ́ ìlú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí kò sì fààyè gba kí èèyàn má mójútó iṣẹ́ tó ń ṣe. Kábíyèsí Ọlọ́tà jẹ́ èèyàn tí ó fẹ́ máa rí nǹkan tó dáa nípa àwọn ènìyàn tí ó dẹ̀ fẹ́ kí o ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ kó o ṣiṣẹ́ ẹ̀. Kábíyèsí ó fẹ́ aláṣekù èèyàn, ó fẹ́ ẹni tí ó máa ń ṣe àṣeyọrí tí ó dẹ̀ fẹ́ kí gbogbo nǹkan kó rí bó ṣe jẹ́ kó rí gangan, which I can say is a professionalist. Kábíyèsí wa jẹ́ èèyàn kan tí ó ní akitiyan tó pọ̀ alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn olóyìnbó wọ́n máa ń pe àwọn kan ní talent discovery. Kábíyèsí jẹ́ èèyàn kan tó wà nínú group yẹn tó jẹ́ pé wọ́n máa ń discover àwọn talent oríṣiríṣi. Irú èmi ń sìn kí kábíyèsí tó jọba mi ì mọ kábíyèsí àmọ́ kan máa ń gbórúkọ wọn ni bọ̀ lẹ́yìn tí wọ́n jọba ni wọ́n pè mí ni wọ́n fà mí mọ́ra à ń lé ní kò séèyàn tí ó mọ̀ pé nǹkan tó ń pè ní 5 and 6 lèmi àti kábíyèsí kábíyèsí jẹ́ nǹkan jẹ́ wípé tó bá rí i pé ibi ìlú ti lè wúlò fún ìlú kábíyèsí á kò ní ọ̀yàn sí ẹ á bring ara ẹ̀ down á pè ẹ́ fún ara ẹ̀ láti fà ẹ́ mọ́ra so that wàá lè jẹ́ irinṣẹ́ dáadáa fún ìlú á dẹ̀ tún fún ẹ ní gbogbo necessary àtìlẹ́yìn láti fi pé orí nǹkan ribi ṣe and anytime tí kábíyèsí bá ní ìjẹ kò ní ẹsẹ̀ láti pè láti bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn tó bá dẹ̀ kan pé ìwọ náà ṣe nǹkan fúnra rẹ tó jẹ́ pé ó yẹ kí kábíyèsí lù ẹ́ ní ọ̀gọ́ ẹnu kódà kó wà nílùú òyìnbó kábíyèsí á pè ẹ́ á kín ẹ lẹ́yìn láti rí pé orí nǹkan yẹn ṣe láṣeyọrí. Ọbalálẹ́gẹ́ Ọlọ́tà ó jẹ́ ẹni tí èèyàn lè fi ìwà ẹ̀ máa tọrọ nígbà tí èèyàn bá súnmọ́ yàn náà ló máa ń mọ irú wà tó ní. Ọlọ́tà jẹ́ ẹni tó yẹ pé mo lè fi yàn gan tó lè jẹ́ bẹ́rí bí bàbá ló ṣe ń ṣe pẹ̀lú mi tó àdéjọ́ ń ṣe dáadáa síra wa. Ọlọ́tà jẹ́ èèyàn kan gbòógì tó ṣe é fọkàn tán, èèyàn kan tó ṣe é tẹ̀lé tí ò dẹ̀ fẹ́ àbòsí pẹ̀lú ọmọ Ádámọ̀. Wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé nǹkan kan ṣo ni wọ́n fẹ́ ju ilé ayé wọn kéèyàn parọ́ fún wọn. Ọlọ́tà ò fẹ́. Nigeria. Oba Lanlege believes that greatness is not found in possessions, power, position, or prestige. Rather, it is discovered in goodness, humility, service, and character, all of which he exhibits genuinely. We at Kabiyesi TV and the rest of the world celebrate you on your 55th birthday. Happy birthday, Oba Lanlege. Mo tún wá bẹ Ọlọ́run kó jẹ́ kẹ́mi mi gùn sí, kó dẹ̀ dá àwọn ọmọ mi sí, kó dẹ̀ dá ìyàwó mi sí, kó dẹ̀ dá àwọn ẹbí mi sí, kó dẹ̀ dá gbogbo ìlú Ọ̀tà sí, gbogbo àwọn ọmọ ìlú Ọ̀tà kó jẹ́ kó máa lọ lálàáfíà, kó máa bọ̀ lálàáfíà. Pàápàá gbogbo àgbáyé mo wá tọrọ lọ́wọ́ Ọlọ́run kó má jẹ́ ká rí wàhálà, ìyẹn ni mo tọrọ lọ́wọ́ Ọlọ́run. Abdulkabir Ọba Lanlege ẹkùn kejì o, òní lọ́jọ́ ìbí rẹ̀ sẹ́wọ̀n.
lọ́jọ́ ìbí ẹ ẹkún àṣeyẹ ẹ̀mí aṣọ ọgbọ́n ẹ òní lọ́jọ́ ìbí ẹ ẹkún àṣeyẹ ẹ̀mí aṣọ ọgbọ́n ẹ. àyíkọ́ bá ní bẹ̀rẹ̀ àyíkọ́ bá ní nàró rambolu mo ṣí fìlà borí adé.